Olúdọlápọ̀ òkú ọjọ́ ìbí o òkú ọdún gbogbo wa la rántí ẹ ọjọ́ wọn jìnnà síra wọn lọ́lá Elédùmarè àti sísí ẹ̀ posthumous birthday gbogbo wa la rántí ẹ. Elizabeth Olúdọlápọ̀ òkú ọjọ́ ìbí o òkú ọdún gbogbo wa la rántí ẹ ọjọ́ wọn jìnnà síra wọn lọ́lá Elédùmarè àti sísí ẹ̀ posthumous birthday gbogbo wa la rántí ẹ. Dídùn dídùn ìrántí olódodo ọgọ́ta ọdún ṣóun ló pé lónìí o aláṣeyọrí ni o ìránṣẹ́ Ọlọ́run àbí 60th posthumous birthday gbogbo wa la rántí ẹ. Elizabeth Olúdọlápọ̀ òkú ọjọ́ ìbí o òkú ọdún gbogbo wa la rántí ẹ ọjọ́ wọn jìnnà síra wọn lọ́lá Elédùmarè àbí 60th posthumous birthday gbogbo wa la rántí ẹ. Bàgbé bá làwọn wá làwọn wá rò ó. Bàlùkọ́ bá làwọn wá làwọn oṣù. Àníbílẹ̀kẹ̀lẹ̀kẹ̀ bá làwọn wá làwọn tòun tẹ́ fún ni. Ọmọ kéré fámọdé lónìí òun làwọn ẹnu mi. Nítorí Elizabeth Olúdọlápọ̀ ọmọlára àdùnní tó ń ṣọjọ́ ìbí lónìí ni mo ṣe ń kígbe ẹnu o. Mẹ́bàrò yé níṣẹ́ ìbàkà ìgbé kígbe ṣánitẹ́yẹ. Ìwọ ètò òkè gbéra nílẹ̀ kó gbọ́n ti sàlẹ̀ pẹ́pẹ́pẹ́. Mo fẹ́ràn oníṣẹ́ jájọ lọ kó bẹ̀rẹ̀ fẹ́ni tọ́lá yẹ. Ó yá wá gbé mi délé ọlọ́jọ́ ìbí tòní o. Elizabeth Olúdọlápọ̀ ọmọlára àdùnní. Aya Michael Ayílè ọlọ́jọ́ ìbí tòní. Bẹ́tì rẹ bá jẹ́ olúwa gbajúmọ̀ lèmi jẹ́ o. Ọmọdé sí Ọlọ́run lóní o. Ìjímọ̀jí lọ́jọ́ tòní o. Gbogbo ìdílé Adébáyọ̀ gbogbo ọmọ tẹ́lẹ̀dùmarè tó fi ta ọ́ lọ́rẹ àti gbogbo ọmọ ọmọ tìyẹ ló jí mi lójú oorun mi wọ́n gbé olúwa gbajúmọ̀ o onílọ́gún jẹ́ oṣù kẹta ọjọ́ tàbí Olúdọlápọ̀ tó pé 60 ọdún láyé wọ́n pé máa bọ̀ wá bá mi kí o wọ́n pé kí n kìyàn bí ológun ẹrú wọ́n pé kí n kìyàn bí oníwọ̀nfà ọgbọ̀n o. Bẹ́tì rẹ bá jẹ́ olúwa gbajúmọ̀ lèmi jẹ́ o. Àdùnní o nílé Michael Ayílè aya rere ló jẹ́. Ó kẹ́bí mọ́ra, ó kára mọ́ra, ó kó ẹ̀rẹ̀ mọ́ra. Tó lórí tẹ́lẹ̀mù ló ń jáfa ní tiẹ̀ o. Ká mú tẹ̀gàn kúrò. Ọmọlára o ìyá rere ló jẹ́ fáwọn ọmọ tẹ́lẹ̀dùmarè fún lé ọ lọ́wọ́. Ìyá Músọ́nà, ìyá Olúwa pẹ̀lú mi Adérọ̀gbà, ìyá Tẹ̀rẹ̀ ń bàdá ní ẹ̀. Ìyá mímí wà Àpínkẹ́ Ayílè ọ̀rẹ́ ọmọdé ni ọ́ ọ̀rẹ́ àgbàlagbà ọ̀rẹ́ onílé ọ̀rẹ́ àlejò òkè bí mọ́ra okó ọ̀rẹ́ mọ́ra àpẹẹrẹ tó fi sílẹ̀ làwọn ọmọ tó bí tọ́lẹ́yìn ó jàre àjànàkú ti ẹ́ kọjá mórí nǹkan fìrí o tá a bá rẹ́rìn kápẹ́rin ni olóòótọ́ ọ̀nù ni ọ́ onínúure ọmọ Jésù amúnimọ̀ Kristi ajínrere òtítọ́ ó tún níwà tútù bí àdàbà òṣìṣẹ́ ìjọba tó dángájá tó mọṣẹ́ rẹ̀ níṣẹ́ aládarí tó dángájá tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbáwó bọ̀ ó táwọn yọ nínú gbogbo wọn ó fi gbá kan bọ̀ kan nínú àníkáyé mùtúmù wà kó ti dára ló yàn láàyò Olúdọlápọ̀ ọmọlára ó yá jẹ́ ń bá òṣèré dé pẹ̀lú àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ó yá nílé okùn ọlá Adébáyọ̀ lọ́jà ọba ìwọ lọmọ Ìbàdàn mẹ́sì ọgọ́ nílé Olúyọ̀lé ọmọ àjọrò sunwọ̀n o ọmọ àjẹgbìrì o ọmọ àfikàrà ń fọ́rí mu Ìbàdàn ìlú Ògúnmọ́lá olóòjògbò kẹ́ríkẹ́rí lójú ogun ọwọ́ ṣòkòtò kẹ̀mẹ́rẹ́ bí ìjà bèrè kí o tó wọ̀ ọ́ torí nígbẹ́ níbẹ̀ ló lè ti gbé jàre olóhùn mẹ́bẹ́lẹ́yẹlé lomi tó tẹrú tọmọláyé pọ̀yìn mu àṣejìrẹ́ lomi àbúmọ̀bùwẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ gangan òní yín òjò àná yín òjò ọ̀la yín òjò iwájú yín eégún ẹ̀yìn yín eégún bá má sọ fún yín pé bàdàn kojú owó ẹ wí fún wọn pé bàbá tiyín ló kó bàbá tiwọn lẹ́rú lọ Ìbàdàn ọmọ àjòrò sùn ó yẹ jẹ́ kí ọdẹ́lẹ̀ mọ̀mọ́ tó bí ọlọ́mọ gangan ó yẹ nílé títí láyọ̀ Àjíkẹ́ ó yẹ jẹ́ àlọ́sẹ̀gbà alágẹ̀ o Ẹ̀gbá mọ́ ní sàbí agbọ̀ngbọ̀ àkàlà ọmọ ẹ̀rín jogún ọlá òṣìlẹ̀kùn palẹ̀kùn dé àtàbàtúbù ọlọ́rọ̀ ìwọ lọ máa gbẹrú
Elédùmarè fi ta lọ́rẹ àti gbogbo ọmọ Mercy Dọ́ṣìmà Adépẹ́lọ́lá gbogbo wọn ló ṣe léde lẹ́yìn rẹ̀ bí ikú kò bá kí n pani ní ìbá ti dùn mọ́ níyànjú iwájú tó kọjú sí adára ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní ìbá jẹ́ lágbára bàbá lókè gbogbo ọmọ àtọmọ ọmọ rẹ gbogbo wọn ni wọ́n yàn tí wọ́n yanjú ọjọ́ jìnnà síra wọn máa sùn láyà olùgbàlà títí dọjọ́ àjíǹde. bí wọ́n máa bí ilé rẹ̀ wípé ta ló kọrin ewì lẹ́ẹ̀kan orúkọ tèmi ò yí padà táìlọ ní ìjìnlẹ̀ náà ìsọkùn ẹ̀dúnjọ bí ẹ̀dúnwẹ́lẹ́jì Oríkì ni mò ń jẹ́ akíre fún ni bàbá tó bí mi lọ́mọ ìfẹ́ ọ̀dáyé ni mo ti wọ́n níbi tójúmọ́ iye tí mọ́ wọ́n kẹlẹ́lẹ́ èmi lọ́mọ wọn fíjú àgbẹ̀wì tó ń kìlọ̀ ìwà. Elizabeth Olúdọlápọ̀ ó kú ọjọ́ ìbí o ó bí wọ́n dùn ó gbówó lá.